ẹni tó jẹ́ akọ̀wé iléeṣẹ́ ààbò orílẹ̀-èdè Amẹ́ríkà tí ìgbàgbọ́ wà pé òun ni orílẹ̀-èdè tí ó tóbi jù ní gbogbo àgbáyé àti tó tún jẹ́ akọ̀wé fún ọ̀rọ̀ ogun jíjà ogun jíjà ti gbogbo ilẹ̀ Amẹ́ríkà tó bá fẹ́ jà Pete Hegseth ó mà ti tú àṣírí nípa àwọn afẹ̀míṣòfò ní Nàìjíríà àti àṣẹ tí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump tó pa lórí ìfẹ̀míṣòfò tó ń lọ lórílẹ̀-èdè Nàìjíríà tó sì jẹ́ kó di mímọ̀ pé káwọn kìrìsìtẹ́nì orílẹ̀-èdè Nàìjíríà kán lọ fọkàn balẹ̀ nítorí pé ààrẹ Donald Trump ó ti gbọ́ igbe wọn àti bó ti ṣetán láti wá gbèjà wọn lórí ìfẹ̀míṣòfò àti ìpakúpa tó ń pa wọn káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀-èdè Nàìjíríà. Kì í ṣe ìròyìn mọ́ pé làásìgbò ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà látọdún bíi mélòó kan sẹ́yìn, ṣùgbọ́n lẹ́nu ọdún kan méjì sẹ́yìn ìfẹ̀míṣòfò àti ìjínigbé ó ti wá fẹ́ gbókùn lórílẹ̀-èdè Nàìjíríà o. Ṣùgbọ́n lọ́dún tó kọjá ní ọ̀rọ̀ ló gbọ̀nà bòmíì yọ nígbà tí ààrẹ Donald Trump ti orílẹ̀-èdè Amẹ́ríkà tó máa ju òkú ọ̀rọ̀ ránṣẹ́ nínú oṣù kọkànlá ọdún tó kọjá wípé àwọn kìrìsìtẹ́nì nìkan ṣoṣo ni àwọn afẹ̀míṣòfò ni wọ́n ń pa lórílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ pé bí wọ́n ṣe ń pa wọ́n ni wọ́n ń jí wọn gbé láti gbógun ti ẹ̀sìn kìrìsìtẹ́nì àti láti pa ìhìnrere Jésù Kristi mọ́lẹ̀. Eléyìí sì ni ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu iná máa fi bínú fèsì sí pé kí Donald Trump kó máa wá dá wàhálà lẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Wọn láwọn afẹ̀míṣòfò yìí kì í ṣe kìrìsìtẹ́nì nìkan ni wọ́n ń pa náà ń jí gbé tàbí gbógun ti gbogbo ẹlẹ́sìn ni, kódà àwọn ní bó ṣe ń pa àwọn kìrìsìtẹ́nì iná ń pa mùsùlùmí iná ń pa àwọn tí kò tún ṣe ẹ̀sìn méjèèjì náà, nítorí pé àwọn afẹ̀míṣòfò yìí àwọn ò mọ nǹkan kan tó ń jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn kankan tiwọn àfi kán ṣáà ti pààyàn kán sì jí èèyàn gbé ni. ṣá o ní ọjọ́ kérésìmesì ọdún tó kọjá tó jẹ́ tàwọn kìrìsìtẹ́nì ní ààrẹ Donald Trump kéde wípé àwọn ọmọ ogun òun ti jẹ́ kí wọ́n ju bọ́ǹbù sí agbègbè kan ní ìpínlẹ̀ Sokoto láti pa àwọn afẹ̀míṣòfò tó ń pa àwọn kìrìsìtẹ́nì, tó sì jẹ́ pé ìṣẹ̀lẹ̀ yìí ó fariwo jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà àti káàkiri àgbáyé. ṣá o ní ọjọ́rú tí í ṣe ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tá a wà nínú èyí tí í ṣe ọjọ́ 27 ní oṣù karùn-ún ọdún yìí the 27th of May 2026 ó ní Pete Hegseth tí ó jẹ́ akọ̀wé iléeṣẹ́ ààbò àti iléeṣẹ́ ogun jíjà orílẹ̀-èdè Amẹ́ríkà ló kéde wípé orílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n sì wà ní Nàìjíríà tó ti ń ṣiṣẹ́ láti dáàbò bo àwọn kìrìsìtẹ́nì o. Ó ní nítorí pé lọ́dún tó kọjá Trump pàṣẹ fáwọn wípé a gbọ́dọ̀ dáàbò bo gbogbo kìrìsìtẹ́nì. Ó ní gbogbo ariwo àti ẹkún àwọn kìrìsìtẹ́nì pé àwọn nìkan làwọn afẹ̀míṣòfò ń pa tán gbógun tì nítorí ẹ̀sìn àwọn ó ti dé ọ̀dọ̀ Trump, tó sì ní Trump ti pàṣẹ pé àwọn gbọ́dọ̀ dáàbò bo gbogbo kìrìsìtẹ́nì lọ́nàkọnà. Eléyìí ló sì láwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ àwọn ti mú iṣẹ́